ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa nílé lóko lẹ́yìn òdì ẹ tún káàbọ̀ padà sórí YouTube channel wa tó ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ tó ń lọ lórí social media ní ọ̀rọ̀ Lateef Adédìméjì àti aya rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobimpe. Ẹ̀yin èèyàn wa opinion wa la ní láti mú wa lórí ọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń gbé ìròyìn kiri wípé arábìnrin yìí ṣẹ̀ṣẹ̀ bímọ o tàbí kò ṣẹ̀ṣẹ̀ bímọ, èyí tí àwọn èèyàn sì ti ń fímú fílẹ̀ kiri wípé ṣé lóòótọ́ ni pé Mobimpe bímọ tàbí kò bímọ. Ẹ̀yin èèyàn wa ohun tá a ní láti wá sọ fún yín rè lọ́wọ́ o kí a tó tẹ̀síwájú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ èyí tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn wa lórí ìròyìn tí àwọn èèyàn gbé kiri lórí social media wípé Mobimpe àti ọkọ rẹ̀ Lateef Adédìméjì wípé wọ́n ti bímọ. Kí ni ohun tí ẹ̀yin lérò? Nítorí gbogbo wa la ti ń rí bí ìròyìn yìí bó ṣe ń jà rìnrìn kiri lórí Facebook. Kí ni ohun tí ẹ lérò ní orí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ǹjẹ́ rò wípé lóòótọ́ ni wípé Mobimpe àti Lateef Adédìméjì pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ? Ṣé ẹ̀yin rò wípé tí àwọn òṣèrékùnrin àti òṣèrébìnrin yìí tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ, ṣé ẹ rò pé wọ́n ó gbé pamọ́ tàbí wọ́n yóò gbé síta? Gbogbo wa la ti ń gbàdúrà wípé kí Ọlọ́run jọ̀ọ́ kí ó bá wa dá wọn lọ́lá, kí ó fi ọmọ tí ó dára kí ó fi ta wọn lọ́rẹ. Ṣùgbọ́n ní báyìí tí àwọn èèyàn sì ti ń gbé ìròyìn kiri, a kò tí ì rí kankan nínú ọkọ àti ìyàwó yìí èyí tí wọ́n jáde láti wá sọ wípé àwọn bímọ o tàbí àwọn kò bímọ. Eléyìí sì ti ń jẹ́ kí àwọn èèyàn máa rò wípé ṣé lóòótọ́ ni wípé arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Mobimpe ṣé ó bímọ àti ọkọ rẹ̀ gbajúgbajà òṣèrékùnrin Lateef Adédìméjì tí wọn kò fẹ́ sọ síta tàbí wọn kò tí ì bímọ. Ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn tí àwọn èèyàn máa ti ń gbé kiri. Kí ni ohun tí ẹ wá lérò? Mi kò rò wípé òṣèrékùnrin Lateef Adédìméjì àti aya rẹ̀ wọn yóò bímọ, èyí tí àwọn èèyàn ti ń gbé ìròyìn kiri báyìí tí wọn kò sì ní tì jáde láti wá sọ wípé ó dáa a bímọ o tàbí a kò bímọ. Ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni èyí tó tì jáde náà àwọn méjèèjì yìí láti wá sọ wípé ẹ dẹ́kun ìwà tí máa gbé ìròyìn yìí kiri o tàbí ẹ má dẹ́kun ìwà tí máa gbé kiri. Kò sí ẹnikẹ́ni tó sọ̀rọ̀, níṣe ni wọ́n wo gbogbo àwọn èèyàn níran bí wọ́n ṣe ń gbé ìròyìn náà kiri. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ rò wípé òótọ́ ni pé arákùnrin yìí àti arábìnrin yìí wọ́n ti bímọ? Bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ti ń gbà láti fi búlì arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Mobimpe wípé kò bímọ kinní kan ìgbà wo. Yìí ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ti ń sọ sí arábìnrin yìí, ṣùgbọ́n gbogbo wa náà là ń kí wípé ó kú ọkàn akin tí kò jẹ́ kí ọ̀rọ̀ yìí kó bà nínú jẹ́ rárá àti rárá o. Gbogbo wa la sì ń gbàdúrà wípé Ọlọ́run yóò fi ọmọ dídára yóò fi ta arábìnrin yìí Mobimpe lọ́rẹ lọ́jọ́ kan. Kí ni ó tẹ́ wá lérò lórí àwọn tí wọ́n ń gbé ìròyìn kiri wípé arábìnrin yìí bímọ o tàbí kò bímọ nígbà tí kò tí jáde láti wá sọ fún ara rẹ̀ wípé òun bímọ, ọkọ rẹ̀ náà sì jáde wípé a ti bímọ o? Ẹ̀yin èèyàn wa, ó tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ tí ó ń lọ yìí, ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá rí bákan náà, ó tún di ọjọ́ mìíràn ọjọ́ ire, ṣùgbọ́n ẹ gbìyànjú láti tẹ subscribe button kí ẹ sì tẹ notification button láti lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ó dìgbà yẹn.